ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده
لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज जिन सहाबी का मैं जिक्र करूँगा Bismillahirrahmanirrahim. Uzur sọ pé sàbí tí màá sọ nípa wọn lénìí àwọn náà ní Hadrat Muaz bin Jabal. Orúkọ wọn ni Muaz tí bàbá wọn sì ń jẹ́ Jabal bin Amr tí màmá wọn náà sì ń jẹ́ Hind bin Sald tí wọ́n wá láti ìran Johanna ní ẹ̀ka ti Banu Rabah. Hadrat Muaz bin Jabal a mọ̀ wọ́n sí Abdulrahman tí wọ́n sì jẹ́ ara ìran Khazraj ní ẹ̀ka ti Uday bin Saad bin Ali. Ẹni tí ó kọ ìtàn Suratu Sahaba ó ní ọmọ méjì ni wọ́n ní tí í ṣe Salma àti Uday tó jẹ́ wípé Salma wá láti ìran Banu Salma tí àwọn Uday bin Saad wọ́n jẹ́ ènìyàn méjì tí wọ́n wá láti ìran wọn tí wọ́n Hazrat Muaz àti Hazrat Abdulrahman tí wọ́n jẹ́ ọmọ wọn. Hazrat Muaz bin Jabal wọ́n jẹ́ ẹni tí ó funfun tí ó sì jẹ́ tí wọ́n sì ní ojú tí ó rẹwà eléyìí tí ó ń dán yanranyanran ojú wọn náà ẹ̀yìn ojú wọn náà ó jẹ́ eléyìí tí ó dára ní rírí tí wọ́n sì wà nínú àwọn ènìyàn tí wọ́n mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó rẹwà jùlọ nínú àwọn ọ̀dọ́ ní inú ìran wọn. Ẹgbàá wà yìí pé nínú àwọn ọmọ Ansar Hazrat Muaz bin Jabal wọ́n jẹ́ ẹni tí ó ní ìtìjú ìlawọ́ àti àpọ́nlé jùlọ. Hazrat Muaz bin Jabal wọ́n kópa nínú Bayat Akbar ẹlẹ́ẹ̀kejì pẹ̀lú àwọn 70 sàábé tí wọ́n sì gba Islam nígbà tí wọ́n wà ní ọmọ ọdún 18. Wọ́n kópa nínú ogun Badr, Uhud, Khandak àti àwọn ogun yòókù lápapọ̀ eléyìí tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kópa nínú ẹ̀ àwọn náà wà pẹ̀lú wọn. Ní ojú ogun Badr wọ́n kópa ní àsìkò náà nígbà tí ó jẹ́ wípé ọmọ ọdún wọn ó jẹ́ bí 20 sí 21 tí wọ́n sì tún ní ọmọ ìyá kan náà tí ó wá láti tó jẹ́ ìyẹn Hazrat Abdullah bin Jad tí wọ́n jọ kópa nínú ogun yìí. Nínú ẹ̀tàn Usudul Ghaba Sahal bin Salma ìran Banu Salma òní wọ́n ti wá ìní ó fà tí ó fi jẹ́ wípé wọ́n á máa mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ẹni tí pẹ̀lú orúkọ ìran tí wọ́n ti wá. Nígbà tí àwọn Muhajirin tí wọ́n wá sí Mecca tí wọ́n wá sí Medina láti Mecca òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ṣe ìjọmọ̀ya Hazrat Abdullah bin Masud pẹ̀lú Hazrat Muaz bin Jabal. Èyí wà nínú nǹkan tí ó jáde nínú oríṣiríṣi ìwé ìtàn eléyìí tí ìtọ́ka rẹ̀ ń bẹ. Ní ẹ̀yìn ìgbà tí wọ́n gba Islam Hazrat Muaz bin Jabal wọ́n papọ̀ pẹ̀lú àwọn ìran Banu Salma tí wọ́n sì da àwọn òrìṣà wọn nù tí wọ́n fọ́ wọn. A ti sọ eléyìí nínú ìtàn àwọn sàábé tí wọ́n ti kọjá lọ bí wọ́n ṣe ń fọ́ àwọn òrìṣà àwọn ẹbí wọn. Ní báyìí màá tuntun sọ ní àyè yìí náà. Hazrat Amr bin Jamu wọ́n mú igi kan eléyìí tí wọ́n pè ní manat tí wọ́n bá ń bọ ní inú ilé wọn tí wọ́n sì máa gbóríyìn fún lọ́pọ̀lọpọ̀. Ní ìgbà Bayat Akbar ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀dọ́ kan nínú Banu Salma wọ́n ṣe Bayat tí Hazrat Muaz bin Jabal náà tí wọ́n wà nínú wọn. Ọmọ Amr fúnra rẹ̀ tí ṣe Muaz náà ṣe Bayat lásìkò ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ eléyìí tí mo sì ń sọ yìí ó jẹ́ eléyìí tí a ti ṣàlàyé nígbà tí Muaz bin Amr ṣáájú. Wọ́n sọ wípé wọ́n ṣe ìgbìyànjú láti pe ọmọ ìyá wọn Amr sí Islam. Lára bẹ́ẹ̀ òrìṣà tí wọ́n gbé sínú ilé wọ́n gbé jáde ní alẹ́ tí wọ́n sì lọ jùnú sí orí àkìtàn.
nínú àwọn ẹni tí wọ́n ṣe èyí òun náà ni Hazrat Muaz bin Jabal wà. Ní ṣókí ní ìgbà tí wọ́n ju òrìṣà nù ni Amr ṣe ìgbìyànjú tó wà tí ó sì gbé padà wá sí ilé. Ó sọ wípé ìbá ṣe wípé mo mẹni tí ó ṣe nǹkan tí ò dá yìí sí òrìṣà mi ni màá fi ìjìyà tó burúkú jẹ. Lẹ́yìn ọjọ́ kejì àwọn ọmọ yìí wọ́n tún ṣe báyìí pẹ̀lú rẹ̀ náà. Lẹ́yìn náà nígbò ṣe pé inú ilé ni ó ń bẹ wọ́n gbé sí ìta báyìí ni ó tún lọ wá tó tún dá padà. Ní ẹ̀kẹta ó tún nù ó sì tọ́jú rẹ̀ dáadáa ó sì fún òrìṣà òun ní idà. Ó wá sọ fún yín pé mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí mi ò mẹ́ni tó ń ṣe báyìí pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ní báyìí mo ti fún ọ ní idà tí mo sì ń lọ ìwọ náà kò ṣe ìdáàbòbò ara rẹ̀ ó ti ní dà lọ́dọ̀ báyìí. Ní ọjọ́ tí ó tẹ̀lé Hazrat Amr wọ́n rí i pé wọn ò tún bá òrìṣà òun ní ibẹ̀ mọ́ tí wọ́n sì rí tí ó ti wó lulẹ̀ ní ibi tí wọ́n gbé jù sí. Ìgbà náà wọ́n tún lọ síbẹ̀ láti lọ gbé báyìí ló wá jọ wọ́n lójú wípé òrìṣà eléyìí tí mò ń mú gẹ́gẹ́ bí Ọlọ́run yìí kò tiẹ̀ tún ní agbára lásán láti jẹ́ pé pé bí idà ṣe ń bẹ lọ́dọ̀ rẹ̀ kó tún dáàbòbò ra rẹ̀ torí náà bóò ni yóò ṣe wá ṣe ìdáàbòbò tèmi lára bẹ́ẹ̀. Èyí ni ó fojú hàn sí wọn wípé ohun òkú lásán òun ni àwọn ń bọ báwo ni yóò ṣe wá jẹ́ pé eléyìí ni Ọlọ́run. Ní ṣókí eléyìí ni nǹkan tí ó pè wọ́n sí ojú ọ̀nà Islam tí ó sì fún wọn ní àǹfààní láti wọnú Islam. Hazrat Muaz bin Jabal a lè mọ ìfẹ́ tí wọ́n ní àti ìṣòro tí wọ́n ní pẹ̀lú òjíṣẹ́ náà sàlám pẹ̀lú ìṣẹ̀lẹ̀ yìí wípé lẹ́yìn ogun Uhud nígbà tí òjíṣẹ́ náà sàlám tí wọ́n ń darí sí Medina ní àti òrèrè òní ohun tí ń wá tí wọ́n á bèrè pé ta ni ẹni yìí wọ́n sọ pé àwọn obìnrin Ansar ni tí wọ́n sun ẹkún lórí àwọn ènìyàn tí wọ́n ti papòdà nínú wọn. Wọ́n níṣẹ́ ní kẹ́ni ò sun ẹkún nítorí Hamza níbí. Òjíṣẹ́ náà sàlám wọ́n ṣe àdúrà àforíjìn fún Hamza nígbà tí Hazrat Saad bin Muaz àti Hazrat Saad bin Obada àti Hazrat Muaz bin Jabal àti Hazrat Abdullah bin Rawaha nígbà tí wọ́n gbọ́ eléyìí wọ́n lọ sí ààyè wọn sí ọ̀dọ̀ àwọn ẹbí wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan tí wọ́n sì kó wọn jọ wípé kò sẹ́nikẹ́ni tí yóò sun ẹkún lórí àwọn tí wọ́n jẹ́rìí kú nínú àwọn Ansari títí tí yóò fi sun ẹkún lórí àbúrò bàbá Ànábì nítorí pé wọ́n ti sọ wípé kò sẹ́nikẹ́ni tí yóò sun ẹkún lórí Hamza. Èyí ni ìfẹ́ tí wọ́n ní sí òjíṣẹ́ náà sàlám nígbà tí wọ́n rí i pé wọ́n ní ìnira látàrí pé Hazrat Hamza ti jẹ́rìí kú bó tilẹ̀ jẹ́ pé kí ènìyàn máa sun ẹkún lórí ẹni tí ó ti papòdà kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n fún àwọn òdì wọn kan wọ́n fi ìyọ̀ǹda rẹ̀ lélẹ̀ eléyìí tí ó ṣe pé àwọn náà fi ìwúrí lélẹ̀ yìí pé ìbáṣe pé kí ẹnìkan kó wà tí yóò fi eléyìí lélẹ̀ fún Hazrat Hamza ṣùgbọ́n ní àpapọ̀ ohun kan yìí ó jẹ́ ohun kan tí kò lẹ́tọ̀ọ́ nínú Islam tí ó sì jẹ́ pé Ọlọ́run ọba náà ni ó ti kọ́. Lẹ́yìn ìborí Mẹ́kà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n lọ sí ilẹ̀ Hunain. Hunain ó jẹ́ ilẹ̀ kan tí ó wà ní ilẹ̀ ìlà oòrùn gúúsù Mẹ́kà ní ìhà ìlà oòrùn gúúsù Mẹ́kà. Wọ́n fi Muaz bin Jabal sílẹ̀ láti lè bá kọ́ àwọn ará Mẹ́kà ní ẹ̀sìn àti kí ó sì lè kọ́ wọn ní alukoran. Hazrat Muaz bin Jabal wọ́n kópa nínú ogun Tabuk. Òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n béèrè nípa Hazrat Ka'b bin Malik eléyìí tí ó wà ní ẹni tí ó wà ní Medina ní àsìkò ọ̀hún. Àwọn ẹnìkan nínú àwọn Banu Salama ó wá sí iwájú òjíṣẹ́ náà sàlám ó sì sọ nǹkan tí ò tọ́ nípa ti Muaz nípa ti Hazrat Ka'b bin Malik nípa ti Ka'b bin Malik. Báyìí ni Hazrat Muaz ṣe dáhùn wípé ohun rere ni à ń rí nípa wọn a ò mọ ohun búburú nípa wọn. Èyí ni ìwà rere eléyìí tí wọ́n ní nípa yí pé a ò ní sọ̀rọ̀ òdì a ò ní sọ̀rọ̀ tí ò tọ́ nípa ẹnikẹ́ni lẹ́yìn rẹ̀. Qatada ó ṣe àlàyé pé mo gbọ́ tí Hazrat Anas tí wọ́n sọ pé òjíṣẹ́ ńlá ní sàmánì òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam àwọn ènìyàn mẹ́rin àwọn náà ni wọ́n kó alukurani jọ tí wọ́n sì jẹ́ Ansari. Hazrat Muaz bin Jabal, Hazrat Ubay bin Ka'b, Hazrat Zaid bin Sabit àti Hazrat Abu Zaid. Hazrat Abu Zaid wọ́n jẹ́ àbúrò bàbá Hazrat Anas. Hazrat Abdullah bin Amr radiyallahu ta'ala anhuma wọ́n ní ẹgbà wá wípé mo gbọ́ tí òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n sọ wípé ẹ kọ́ alukurani látọ̀dọ̀ ènìyàn mẹ́rin Ibn Mas'ud àti ẹrú Abu Zaifa Salim àti Muaz bin Jabal àti Muaz bin Ka'b. Nínú ẹgbà wá tí eléyìí tó wà nínú Bukhari eléyìí tí Hazrat Khalifatul Masih Sani tí wọ́n ní ìtọ́ka sí Hazrat Khalifatul Masih Sani wọ́n ṣe àlàyé
a ti ṣe àlàyé ní orí èyí nípa ti Hazrat Ka'b tẹ́lẹ̀ wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n yan àwọn ènìyàn àwọn ikọ̀ kan láti jẹ́ olùkọ́ alukurani tí ó fi jẹ́ wípé àwọn ni wọ́n há gbogbo alukurani látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí wọ́n sì ń kọ́ àwọn ènìyàn àwọn ẹni mẹ́rin yìí àwọn ni wọ́n jẹ́ àlùfáà ní ojúṣe wọn sì ni pé kí wọ́n kọ́ alukurani látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kí wọ́n sì kọ́ ará yòókù báyìí ló fi di pé ọ̀pọ̀lọpọ̀ sàábé òun náà ni wọ́n wà ní abẹ́ wọn tí ó jẹ́ pé àwọn náà máa kọ́ ará yòókù ní alukurani ṣùgbọ́n orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni Abdullah bin Mas'ud Salim Mawla ibn Abu Uzaifa Muaz bin Jabal àti Ubay bin Ka'b méjì àkọ́kọ́ ni wọ́n jẹ́ muhajir tí àwọn méjì yòókù sì jẹ́ ansari nípa ti òṣìṣẹ́ ni oníkálukú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí òun ni wọ́n wà ní ẹ̀ka iṣẹ́ kọ̀ọ̀kan eléyìí tí ó túmọ̀ sí pé òjíṣẹ́ náà sàlám wọ́n bójútó ipò tí wọ́n wà láti mú wọn gẹ́gẹ́ bíi kọ́rí ó wà nínú ẹgbàá wípé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam wọn a máa sọ wípé khudhul qur'ana min arba'atin min abdillahi bin mas'udin wa salimin wa muazin ibn jabal wa ubay bin ka'b àwọn ẹni tó bá fẹ́ ka alukurani òkú kọ lọ́tọ̀dọ̀ àwọn mẹ́rin yìí Abdullah bin Mas'ud Salim Muaz bin Jabal àti Ubay bin Ka'b àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí àwọn náà ni wọ́n kọ́ gbogbo alukurani láti ọ̀dọ̀ òjíṣẹ́ sallallahu alaihi wasallam tí wọ́n sì kà fún wọn tí wọ́n sì tọ́ wọn sójú ọ̀nà tí ó tọ́ yàtọ̀ sí àwọn èyí náà ọ̀pọ̀lọpọ̀ sàábé náà wà tí ó jẹ́ pé àwọn náà kọ́ alukurani ní ìwọ̀nba kọ̀ọ̀kan láti ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam báyìí ló ṣe wá nínú ẹgbàá kan wípé Hazrat Abdullah ní àsìkò kan wọ́n ka ọ̀rọ̀ kan eléyìí tí Hazrat Abdullah bin Mas'ud ka ẹsẹ̀ kan báyìí tí ẹnìkan ka ẹsẹ̀ ọ̀hún tí Hazrat Umar dá wọn lẹ́kun tí Hazrat Ibn Mas'ud tí wọ́n sọ pé báyìí náà ni òjíṣẹ́ ṣe kọ́ mi báyìí ni wọ́n ṣe mú ẹni ọ̀hún lọ síwájú òjíṣẹ́ náà sàlàyé wípé ẹni yìí ń ka alukurani lọ́nà tí ò dáa lára bẹ́ẹ̀ wọ́n sọ wípé ìrẹ́ Abdullah bin Mas'ud ká kí n gbọ́ nígbà tí wọ́n kà tí wọ́n sì gbọ́ òjíṣẹ́ náà sàlàyé sọ wípé nǹkan tí ó kà tọ̀ Hazrat Umar sọ wípé ìrẹ́ òjíṣẹ́ ńlá ọ̀nà mìíràn ni ẹ ṣe pé ọ̀rọ̀ yìí fún mi òjíṣẹ́ náà sàlàyé náà dà wípé eléyìí náà tọ́ eléyìí tí ó túmọ̀ sí wípé àwọn sàbí mẹ́rẹ̀ẹ̀rin yìí nìkan kọ́ ni òjíṣẹ́ náà sàlàyé kọ́ ní alukurani bí ó ṣe pé wọ́n kọ́ àwọn ará yòókù náà lára bẹ́ẹ̀ nígbà tí Hazrat Umar sọ wípé báyìí kọ́ lè ṣe kọ́ mi eléyìí túmọ̀ sí wípé àwọn náà wọn a máa kọ́ alukurani látọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam Hazrat Anas bin Malik wọ́n ní ẹgbàá wá wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé nínú àlìhùmà mi àwọn tí ẹni tó láàánú jùlọ òun náà ni Abubakar nínú àlìhùmà mi ẹni tí ó ní àánú jùlọ lórí àwọn àlìhùmà mi náà ni Abubakar tí ó ṣe pé ẹni tí ó fẹsẹ̀ nílẹ̀ jùlọ lójú ọ̀nà ẹ̀sìn nínú wọn náà ni Umar ẹni tí ó ní ìtújú jùlọ nínú wọn náà ni Usman ẹni tí ó ní ìdájọ́ tí ó pegedé jùlọ nínú wọn náà ni Ali bin Abu Talib ẹni tí ó sì mọ̀ jùlọ nípa alukurani òun náà ni Ubay bin Ka'b ẹni tí ó sì ṣọ́ra fún halal àti haram jùlọ òun náà ni Muaz bin Jabal ẹni tí ó sì mọ òfin ọ̀nà ẹ̀sìn jùlọ òun náà ni Zaid bin Sabit ẹgbọ́ o òjíṣẹ́ náà sàlám sọ pé ẹgbọ́ o gbogbo àlùmọ̀ ló ní amin ẹni ìfọkàntán tó sì jẹ́ pé Abu Ubaida bin Jarrah òun náà ni amin àlùmọ̀ yìí a ti sọ ọ̀rọ̀ yìí a ti mú ẹgbàá ìwá náà ní ìṣáájú. Hazrat Abu Hurairah wọ́n ní ẹgbàá wá wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n wípé báwo ni ẹni yìí ni Abubakar ṣe dára tó ẹ wo bí Umar ṣe dára tó Abu Ubaida bin Jarrah má dára lé nìyẹn o Usaid bin Uzail má dára lé nìyẹn o Sabit bin Qais bin Shamash má dára lé nìyẹn o Muaz bin Jabal má dára lé nìyẹn o Muaz bin Amr bin Jamuh má dára lé nìyẹn o èyí wà nínú ẹgbàá Musnad Ahmad bin Hanbal. Lẹ́yìn náà Hazrat Muaz bin Jabal wọ́n ní ẹgbàá wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan wọ́n gbá àwọn ní ọwọ́ mú tí wọ́n sì sọ wípé ìrẹ́ Muaz dájúdájú mo nífẹ̀ẹ́ rẹ Hazrat Muaz sọ wípé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá mo fi àwọn òbí mi jìn fún yín èmi náà ní ìfẹ́ yín òjíṣẹ́ ńlá dáhùn wípé ìrẹ́ Muaz mo ń fún ọ ní ọ̀rọ̀ yìí
mo sì ń fi rinlẹ̀ lọ́dọ̀ rẹ pé lẹ́yìn tó bá ti kírun tán kó o máa sọ pé Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatik. Ìrẹ́ Ọlọ́run bá ràn mí ṣe láti máa rántí rẹ, láti máa dúpẹ́ lọ́wọ́ rẹ àti láti máa ṣe ìjọsìn fún ọ lọ́nà tí ó dára jù, kí o sì má ṣe fi ìṣe yìí sílẹ̀. Hazrat Mu'az bin Jabal wọ́n ní ẹgbàá wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé ṣé kí n má sọ fún yín nípa ilẹ̀kùn àlùjánnà kan bí? Hazrat Mu'az bin Jabal sọ wípé èé ṣe. Hazrat òjíṣẹ́ náà sallam sọ wípé ẹ máa ka la hawla wala quwwata illa billah. Hazrat Mu'az wọ́n ní ẹgbàá wípé àwọn béèrè ohun kan tí ó dára jùlọ nínú ìgbàgbọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Báyìí ni òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ṣe sọ wípé ìgbàgbọ́ tí ó dára jùlọ òun náà ní wípé kí ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ọba Allah, kí ó sì jẹ́ wípé nítorí Ọlọ́run ọba náà ní kẹ́ ẹ ṣe bínú, kí ó sì ṣe wípé ohun gbogbo ìlànà yín kó wà nínú ìrántí Ọlọ́run ọba. Hazrat Mu'az sọ wípé kí tó nìkan tí ó tẹ̀lé. Òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam dáhùn wípé kí ẹ nífẹ̀ẹ́ fún ọmọ aráyé lórí nǹkan tí ẹ̀yin náà bá nífẹ̀ẹ́ fúnra yín. Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ fúnra yín òun ni kí ẹ nífẹ̀ẹ́ fún ọmọ aráyé. Nǹkan tí ẹ bá sì nífẹ̀ẹ́ fúnra yín ẹ má ṣe nífẹ̀ẹ́ rẹ̀ fún ọmọ aráyé. Hazrat Jabir bin Abdullah ní ẹgbàá wípé Hazrat Mu'az wọ́n wà pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ní orí ìrun. Lẹ́yìn náà wọ́n á bọ́ sí ọ̀dọ̀ àwọn ènìyàn láti lọ kí ìrun fún wọn. Wọ́n á kọ́ wá sí Masjid Nabawi láti kírun lẹ́yìn òjíṣẹ́ ńlá. Lẹ́yìn náà wọ́n á lọ sí mọ́ṣáláṣí agbègbè wọn láti lọ kírun fún àwọn ènìyàn. Èyí ni ẹgbàá wá tí ó wà nínú Bukhari. Hazrat Jabir wọ́n ní ẹgbàá wípé Hazrat Mu'az wọ́n á máa kí ìrun pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà wọ́n á darí sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọn láti lọ darí wọn. Ní òru kan wọ́n kí ìrun ìṣá lọ́dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà wọ́n darí sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọn láti lọ ṣe àlùmọ̀ wọn, láti lọ ṣe ìmáàmù wọn. Wọ́n á bẹ̀rẹ̀ suratu Baqara eléyìí tí ó mú ẹnìkan kúrò níbẹ̀, ó sálámà ó sì kúrò lẹ́yìn wọn, tí ó sì bẹ̀rẹ̀ sí ní dá ìrun tirẹ̀ kí ó tó di pé ó lọ. Ó ròyìn pé ẹsẹ̀ gígùn ni wọ́n ń kà, nítorí náà wọ́n kúrò níbẹ̀. Báyìí ni àwọn ènìyàn sọ fún yín pé ṣé ó ti di alágàbàgebè níbí tí ó ṣe fi ìrun jàmáà sílẹ̀ tí ó ṣe lọ ń dàrún kí? Ó wá dáhùn yìí pé rárá o, mo fi Ọlọ́run ọba ṣẹ̀rí, mi ò kí ń ṣe alágàbàgebè. Mo sì ń lọ síwájú òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam láti lọ ṣe àlàyé eléyìí fún ẹ pé nǹkan tí mo ṣe nìyí. Tó bá jẹ́ pé alágàbàgebè ni mi ò ní máa fi ọ̀rọ̀ yìí pamọ́, ṣùgbọ́n ní báyìí mo lọ sọ́dọ̀ òjíṣẹ́ ńlá tí màá sì lọ fi tó wọn létí. Báyìí lẹ́ni wọ́n ṣe lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam tí yóò sọ pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba, àwa ni a máa ń fún àwọn ràkúnmí ní omi tí a lọ wá omi láti ìletò kan láti lè fún àwọn wá sí ìletò mìíràn láti lọ fún àwọn ràkúnmí ní omi, tí a sì ń ṣiṣẹ́ káàkiri gbogbo ọjọ́. Tí Hazrat Mu'az tí wọ́n wá kírun lẹ́yìn tiyín, lẹ́yìn náà wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ sí ní ka suratu Baqara nígbà tí wọ́n wá sí ọ̀dọ̀ àwọn ènìyàn wọn láti kírun fún wọn. Báyìí ni òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ṣe dojúkọ Hazrat Mu'az tí wọ́n sì sọ wípé ìrẹ́ Mu'az, ṣé ẹ fẹ́ máa fi ara ní àwọn ènìyàn níbí? Ṣé ẹ ń fún àwọn èèyàn ní àdánwò níbí? Èyí ṣe tí ẹ fi ń kó àwọn ènìyàn sí inú ìnira? Ẹ máa ka eléyìí, ẹ ka báyìí, ẹ ka báyìí, ẹ ka báyìí. Èyí ni Hazrat Jabir sọ wípé wọ́n ní ẹ ka washamsi waduhaha àti wadduha wallayli idha saja àti sabbih isma rabbikal aala. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa ka fún wọ́n fi eléyìí ṣe àpẹẹrẹ fún wọn. Èyí wà nínú ẹgbàá Sahih Muslim. Nínú Bukhari ọ̀rọ̀ yìí náà tó wá báyìí pé Hazrat Jabir bin Abdullah Ansari wọ́n wí pé ẹnìkan tí ó máa mú omi fún àwọn ràkúnmí láti ìletò kọ̀ọ̀kan ó dé ọ̀dọ̀ wa ní alẹ́ ọjọ́ kan tí ó sì bá Hazrat Mu'az tí ó ń darí ìrun lọ́wọ́. Báyìí ni wọ́n ṣe de ràkúnmí rẹ̀ mọ́lẹ̀ tí ó sì lọ sí ọ̀dọ̀ àwọn Hazrat Mu'az. Hazrat Mu'az wọ́n ka suratu Baqara àti suratu Nisa. Lẹ́yìn báyìí ló fi di pé wọ́n kúrò lẹ́yìn wọn tí wọ́n sì lọ kírun. Lára bí àwọn ènìyàn wo èyí ṣe nǹkan tí ò dára, fún ìdí èyí ó lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam, ìyẹn ẹni tí ó ní ràkúnmí yìí, ó sì lọ fi ẹjọ́ sùn òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam. Òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam sọ ní ẹ̀mẹ́ta wípé ìrẹ́ Mu'az, ẹ ń fi àwọn ènìyàn sínú àdánwò. Kí ló dé tí ẹ ń fi àwọn ènìyàn sínú àdánwò? Ẹ ń fi àwọn ènìyàn sínú àdánwò. Èyí ṣe tí ẹ ka sabbih isma rabbikal aala washamsi waduhaha wallayli idha yaghsha. Nítorí wípé àwọn ènìyàn tó wà lẹ́yìn yín wọ́n jẹ́ arúgbó, àwọn tí wọ́n wà láàárẹ̀ àti
àwọn tí wọ́n wà nínú ìnira. Èyí wà nínú Sahih Bukhari gẹ́gẹ́ bí mo ṣe ti sọ. Hazrat Khalifatu Masih ẹlẹ́ẹ̀kejì radiyallahu ta'ala anhu wọ́n sọ nípa ìmá kí ìrun pẹ̀lú àwọn súrà kéékèèké lórí pé wọ́n wá ní ìtọ́ka sí ọ̀rọ̀ ìyànjú òjíṣẹ́ náà sàlám fún Hazrat Mu'az bin Jabal. wọ́n wí pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n ní ìtọ́ka suratu A'la, sura Ghashiyah àti suratu Fajr àti àwọn súrà báyìí nínú àwọn wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ láti máa kà wọ́n ní lórí àwọn ìrun ọ̀ranyàn. Sálì ní ẹ̀gbá láti ọ̀dọ̀ Jábìrì wípé Hazrat Mu'az bin Jabal ń kí ìrun ní ọjọ́ kan tí ẹnìkan tí ó bọ́ sí ẹ̀yìn wọn láti kírun. Hazrat Mu'az bẹ̀rẹ̀ sí ní kí ìrun gígùn. Nínú àwọn ẹ̀gbá mìíràn wọ́n sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ka súrà Al-Imran àti súratu Nisa. Nígbà tí ìrun yìí di gígùn báyìí lẹ́ni yìí ṣe já ìrun rẹ̀, ó bọ́ sí ẹ̀gbẹ́ kan tí ó sì bẹ̀rẹ̀ sí ní dànù tiẹ̀ kí ó kírun rẹ̀ tán ó sì lọ. Lẹ́yìn ìrun yìí ẹnìkan ó ní ìtọ́ka sí ìṣẹ̀lẹ̀ yìí fún Hazrat Mu'az wípé ẹ̀ ń kírun lọ́wọ́, ẹnìkan dé ó bẹ̀rẹ̀ sí ní kírun lẹ́yìn yín, ṣùgbọ́n nígbà tí ìrun yín tí ó pẹ́ púpọ̀ báyìí ló ṣe kúrò lórí ìrun tí ó sì bọ́ sí ẹ̀gbẹ́ kan láti dànù tirẹ̀ kí tó sì lọ. Hazrat Mu'az sọ wípé yóò jẹ́ alágàbàgebè ló ṣerú ẹni èyí. Nínú ẹgbàá wa yìí wọ́n ní Hazrat Mu'az fúnra wọn náà ni wọ́n mú ẹjọ́ yìí síwájú òjíṣẹ́ náà sàṣà pé eré òjíṣẹ́ Ọlọ́run ọba mò ń kírun lọ́wọ́ tí ẹnìkan sì dé láti wá darapọ̀ mọ́ wa lórí ìrun. Nígbà tí ìrun gùn ó fi ìrun sílẹ̀ ó sì kí ó dànù tiẹ̀ kí ó sì lọ. Nígbà tí ẹni ọ̀hún tí ó mọ̀ wípé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam gbọ́ nípa ẹ̀hónú mi, òun náà wá síwájú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam. Ó sọ wípé eré òjíṣẹ́ Ọlọ́run ọba o, nígbà tí mo wá ẹni yìí ni ó ń darí ìrun lọ́wọ́ tí mo sì bọ́ sẹ́yìn wọn láti kírun, ṣùgbọ́n wọ́n ṣe ìrun náà ní èyí tí ó gùn tó sì jẹ́ pé òṣìṣẹ́ ni àwa jẹ́, tí mo fi ràkúnmí mi sílẹ̀ láì dé mọ́lẹ̀ dáradára, eléyìí tí ó fi jẹ́ pé mo ní láti tètè kúrò níbẹ̀ kí n sì lọ ṣe ìtọ́jú ràkúnmí mi. Nígbà tí òjíṣẹ́ náà sàṣàlà ń gbọ́ eléyìí òjíṣẹ́ sallallahu alaihi wasallam gbọ́ eléyìí wọ́n sì bínú sí Hazrat Mu'az. Wọ́n wí pé ìrẹ Mu'az, ṣé ò ń gbìyànjú láti kó àwọn ènìyàn sínú fìtínà níbí? Ó yẹ kó ti ka sabbi ismi rabbikal a'la wash-shamsi wa duhaha wal-fajr wal-layli idha yaghsha. Kí ni nǹkan tí ó ní ọ́ lára tí ó bá ka àwọn ẹsẹ̀ yìí? Èyí ṣe tí ó lọ ń bọ̀ ka àwọn súrà tí ó gùn, eléyìí tí ó túmọ̀ sí pé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam wọ́n ní ìtọ́ka sí àwọn súrà yìí àti àwọn súrà mìíràn. Ní àwọn àyè mìíràn èèyàn lè ka súrà gúngùn tí àsìkò ìnira bá sì wà kí ènìyàn ka àwọn súrà kéékèèké, ṣùgbọ́n àwọn súrà eléyìí tí ènìyàn ní láti máa kà ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò, òun náà ni àwọn tí wọ́n ní ìtọ́ka sí yìí. Eléyìí tó túmọ̀ sí pé ohun kan tí wọ́n fi ṣe ẹ̀kọ́ tí wọ́n fi lélẹ̀ fún wa, òun náà ni pé a ò ní láti máa ka àwọn súrà gígùn bí ó ṣe pé kí a wo bí nǹkan bá ṣe rí. Àwọn kan tó bá jẹ́ pé àwọn súrà kéékèèké òun náà ni wọ́n há sórí, àwọn náà ní ẹ̀tọ́ láti ka àwọn súrà ọ̀hún. Ṣùgbọ́n nǹkan tí ó jẹ́ ìlànà òun náà ni pé ní inú ìrun jàmá a ò ní láti máa ka àwọn súrà tó gùn púpọ̀, nítorí pé oríṣiríṣi àwọn ènìyàn ni wọ́n wà tí yóò jẹ́ àwọn arúgbó, àwọn tí wọ́n láàárẹ̀, àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́. Hazrat Mu'az bin Jabal wọ́n sọ pé mo jókòó sẹ́yìn òjíṣẹ́ náà sàlám lórí ẹran ìgùn tí ó sì jẹ́ pé àmì kan wà pẹ̀lú wọn tí wọ́n sọ pé ìrẹ Mu'az bin Jabal, mo wí pé mo wà ní bíbá òjíṣẹ́ náà sàlám tí ó sì jẹ́ oríire nìyí fún mi. Nígbà tí a tún rìn síwájú wọ́n tún sọ pé ìrẹ Mu'az bin Jabal, mo sọ pé labbaik ya Rasulullah, oríire ni ó jẹ́ fún mi. Lẹ́lẹ́kẹta náà nígbà tí wọ́n tún rìn síwájú díẹ̀ wọ́n tún pé ìwọ̀nyí pé ìrẹ Mu'az bin Jabal, wọ́n sọ pé labbaik ya Rasulullah, oríire lè yìí jẹ́ fún mi. Wọ́n ní ìjẹ́ ṣé o mọ ẹ̀tọ́ Ọlọ́run ọba bí lórí ọmọnìyàn? Wọ́n ní Ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ náà ni ó mọ̀ jùlọ. Wọ́n ní ẹ̀tọ́ Ọlọ́run ọba náà ní pé kí ẹrúsìn Ọlọ́run ọba kí ó ṣe ìjọsìn fún Ọlọ́run ọba, kí ó sì má ṣe mú ẹgbẹ̀rà kankan pẹ̀lú rẹ̀. Lẹ́yìn náà wọ́n tún sọ pé ìrẹ Mu'az bin Jabal, mo ní labbaik ya Rasulallah, oríire ni ó jẹ́ fún mi. Ǹjẹ́ ṣé o mọ ẹ̀tọ́ ẹrúsìn Ọlọ́run ọba lórí Ọlọ́run ọba bí? Alákọ̀ọ́kọ́ tí wọ́n sọ òun náà ní ti ẹ̀tọ́ Ọlọ́run ọba tí ẹrú sì ní láti múṣẹ. Ní báyìí
ẹ̀tọ́ ẹrúsìn ọlọ́run ọba eléyìí tí ọlọ́run ọba yóò ṣe òun náà ní wípé nígbà tí ọlọ́run bá ti gba ìjọsìn ọmọ ẹ̀dá ènìyàn mo dáhùn yìí pé ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ náà ni ó mọ̀ jùlọ. wọ́n dá òjíṣẹ́ náà sàlám dáhùn yìí pé kí ó má ṣe fìyà jẹ nígbà tí ó bá ti nígbàgbọ́ nínú ọlọ́run ọba tí ó sì ṣe ẹ̀tọ́ ọlọ́run ọba nǹkan tí ó jẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn náà ni pé kí ọlọ́run ọba kí ó má fi ìyà jẹ. Hazrat Mu'adh bin Jabal sọ pé mo wà pẹ̀lú òjíṣẹ́ náà sàlám lórí ìrìn àjò tí mo wí pé ìrẹ òjíṣẹ́ ọlọ́run ọba ẹ fún mi ní ẹ sọ iṣẹ́ ọ̀hún fún mi eléyìí tí ó mú mi tó lè mú mi wọ àlùjánnà tí ó sì mú mi jìnnà sí iná. lórí èyí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam sọ wípé nǹkan ńlá ni ó béèrè yìí nǹkan ńlá ni eléyìí jẹ́ tí ó sì jẹ́ wípé ó rọrùn fún ẹni tí ọlọ́run bá ṣe ní ìrọ̀rùn fún. lẹ́yìn náà wọ́n sọ wípé ṣe ìjọsìn fún ọlọ́run ọba o kí o sì má ṣe mú ẹgbẹ̀rà kankan pẹ̀lú ọlọ́run ọba kí ìrun déédéé san zakat kó gba àwẹ̀ Ramadan kí o sì ṣe hajj lọ sí ilé ọlọ́run ọba. lẹ́yìn náà wọ́n sọ wípé ṣé kí n má sọ fún ẹ nípa ilẹ̀kùn oríire bí? òjíṣẹ́ náà sàlám sọ wípé eléyìí ní báyìí màá sọ ilẹ̀kùn oríire fún ọ. wọ́n sọ wípé àwẹ̀ ó jẹ́ asà tí ó sì jẹ́ wípé iṣẹ́ rere a máa láni kúrò nínú ìnira. lẹ́yìn náà wọ́n ka ẹsẹ̀ yìí tatajafa junubuhum anil madaji' yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiqun fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun jaza'an bima kanu ya'malun. ẹgbẹ́ wọn ó ń yí dà lórí ibùsùn wọn nígbà tí wọ́n rántí ọlọ́run ọba tatajafa junubuhum anil madaji' yad'una rabbahum khawfan wa tama'an. ohun kó tí a bá sì fún wọn wọ́n ń ṣe ìjùsílẹ̀ nínú rẹ̀. nítorí náà kò sí ẹ̀mí kankan tí ó mọ ohun kan tí a fi pamọ́ fún eléyìí tí yóò jẹ́ ẹ̀san rere fún gẹ́gẹ́ bí ohun dáradára. wọ́n ní ṣé kí n má ṣe fún nípa ohun kan tí ó dára jùlọ tí ó ga jùlọ bí? mo sọ fún yín pé eléyìí ni jihad. lẹ́yìn náà wọ́n sọ wípé ṣé kí n má sọ nǹkan ọ̀hún fún ẹ bí? eléyìí tí ó fi jẹ́ wípé òun ni yóò wà ní iwájú jùlọ eléyìí tí ó ṣáájú ohun gbogbo. wọ́n sọ wípé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run bá ẹ jọ̀wọ́ ẹ sọ fún mi. lórí èyí wọ́n dà wípé òjíṣẹ́ náà sàlám gbá ahọ́n wọn mú wọ́n sì sọ wípé fún ní ìdánu. mo sọ wípé ìrẹ òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam ṣé inú èyí nǹkan tí yóò dáàbò bò wá ní nǹkan tí ẹ ní ìtọ́ka sí yìí bí? òjíṣẹ́ náà sàlám sọ wípé oríire ni yóò jẹ́ fún ìrẹ Mu'adh. ẹnu ọmọ ènìyàn ò ní mú wọ iná bí ó ṣe nǹkan tí ó bá jáde látòrí ahọ́n rẹ̀. nítorí náà ahọ́n tí ó bá ń dá yánpọnyánrin sílẹ̀ tó ń dá fìtínà sílẹ̀ tó ń dá ohun aburú sílẹ̀ nígbà tí ahọ́n bá ti mú ohun ibi jáde tàbí tí ó ṣokùnfà ibi nígbà náà òjíṣẹ́ náà sàlám sọ wípé nǹkan tí yóò sọ wọ́n di ẹni tí yóò dorí kodò lọ́jọ́ ìgbéǹde. nítorí náà kí ẹ fún ẹnu yín ní ìjánu kí ẹ sì fi sọ ọ̀rọ̀ rere. Hazrat Ka'b bin Malik wọ́n máa sọ wípé Hazrat Mu'adh bin Jabal ní ìgbàyé òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àti nígbàyé Hazrat Abubakar àwọn ni wọ́n máa fi fatwa sílẹ̀. Muhammad bin Sahal bin Abi Khaisama wọ́n ní ẹgbàá láti ọ̀dọ̀ bàbá wọn wípé nígbà sàmánì òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam àwọn ènìyàn mẹ́ta láti inú muhajirin àti ansar òun ni wọ́n máa fi fatwa lílẹ̀. àwọn ni Hazrat Umar, Hazrat Usman, Hazrat Ali, Hazrat Ubay bin Ka'b, Hazrat Mu'adh bin Jabal àti Hazrat Zaid bin Sabit. Hazrat Abdurrahman bin Qasim wọ́n ní ẹgbàá láti ọ̀dọ̀ bàbá wọn wípé nígbà tí àlámọ̀rí kankan bá ti wá sí iwájú Hazrat Abubakar eléyìí tí wọ́n ní láti gba ìwòye àwọn onílànà àwọn onífíkì wọ́n á pe Hazrat Usman, Hazrat Ali, Hazrat Mu'adh bin Jabal, Hazrat Ubay bin Ka'b àti Hazrat Ubay bin Sabit ni wọ́n máa pè. gbogbo wọn ni wọ́n wà tí wọ́n sì máa ń fi fatwa lélẹ̀ nígbà wọn.
èyí ni wípé àwọn ní ikọ̀ ifta wọn eléyìí tí ó jẹ́ wípé nǹkan tí wọ́n òjíṣẹ́ náà sàlám ti kọ́ wọn ni wọ́n jẹ́ Hazrat Muaz bin Jabal. Wọ́n lọ sí ilẹ̀ Syria nígbà Hazrat Abubakar tí wọ́n sì ṣe ìpèsè eléyìí tí ó jẹ́ pé nígbà tí wọ́n ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ Syria yìí Hazrat Umar wọ́n sọ wípé ìrìn àjò wọn yìí yóò sọ àwọn ará Medina di ẹni tí yóò pàdánù àwọn ìlànà wọn nípa fíkà. Hazrat Abubakar wọ́n sọ fún Hazrat Abubakar yìí pé ẹ dá wọn dúró nítorí pé àwọn nílò wọn, ṣùgbọ́n Hazrat Abubakar kọ̀. Wọ́n sọ wípé ẹni tí ó ti ṣe ìpinnu tí ó sì fẹ́ láti jẹ́rìí kú mi ò lè dẹ́kun rẹ̀. Hazrat Umar sọ wípé mo fi ẹ̀rí lélẹ̀ yìí pé Ọlọ́run ọba náà ó lè fún ni ní ìjẹ́rìí kú lórí ibùsùn rẹ̀. Saad bin Yazid ó ní ẹgbàá wípé Hazrat Muaz bin Jabal nígbà tí wọ́n bá ń kí tajud ní òru wọ́n máa ṣe àdúrà báyìí pé ìrẹ́ Ọlọ́run ọba ojú ti lé lòrò fún omijé, ìwọ ni Hayyu Qayyum. ìrẹ́ Ọlọ́run ọba ìtọrọ àlùjànnà mi ó kéré, ìkóraró fún iná mi náà sì nìyí ó kéré, nítorí náà ṣe fún mi kí n wà nínú àwọn ènìyàn tí ó ṣe ojú rere fún, torí pé o kì í yẹ májẹ̀mú rẹ. Ẹ wo ipò ìpáyà Ọlọ́run ọba tí wọ́n ní. Anas bin Malik wọ́n sọ pé nígbà tí wọ́n wà lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n sọ fún Hazrat Muaz pé ìrẹ́ Muaz bin Jabal, wọ́n sọ pé mo wà pẹ̀lú yín, mo wà lọ́dọ̀ yín ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run. Wọ́n sọ pé ìrẹ́ Muaz, wọ́n dà yí pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá mo wà pẹ̀lú yín. Wọ́n sọ pé ìrẹ́ Muaz, mo sọ pé ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run bá mo wà pẹ̀lú yín. Ẹ̀mẹ́ta báyìí ni wọ́n pè wọ́n. Lẹ́yìn náà wọ́n sọ pé ẹnikẹ́ni tí ó bá jẹ́rìí láti ọkàn rẹ̀ wá wípé kò sí ohun ìjọsìn kankan fún yàtọ̀ sí Ọlọ́run ọba Allah, tí ó sì jẹ́ wípé Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni, dájúdájú Ọlọ́run ọba yóò ṣe iná ní èèwọ̀ fún. Wọ́n dá yìí pé ǹjẹ́ kí n má fún àwọn ènìyàn ní ìròyìn ìbí ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba, torí pé inú wọn yóò dùn. Wọ́n dá yìí pé wọn yóò gbẹ́kẹ̀lé eléyìí tí wọn ò sì ní ṣe àwọn iṣẹ́ rere yòókù. Wọ́n ní nítorí èyí ni ò jẹ́ kí n sọ fún àwọn ènìyàn tí mi ò ṣe ní láti sọ fún àwọn ènìyàn. Nítorí náà wọ́n ní òjíṣẹ́ náà sálàm nǹkan tí wọ́n fi lélẹ̀ yìí òun náà ni pé wọ́n ń wòye pé báyá tí n bá fi pé kí n má fi wípé tí mo bá ṣe ń lọ màá fún àwọn ènìyàn ní ìròyìn yìí eléyìí tí kò sì ní jẹ́ kí wọ́n bójú tó iṣẹ́ rere. Hazrat Waliullah Shah Sahib wọ́n sọ nínú ẹ̀la Sahih Bukhari ní ìtọ́ka sí ìṣẹ̀lẹ̀ yìí àti àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn wípé ọ̀rọ̀ tí ó jáde ní ibí báyìí àwọn onímọ̀ wọ́n ti gbé wọ́n ti fi òdiwọ̀n lé, nítorí pé yóò kó ìparun bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn ò bá ní ipò wọn. Torí náà wọ́n kàn wòye pé táwọn bá ti ṣe la ilaha illallah Muhammad Rasulullah ó ti tó, àwọn ò ní ṣe iṣẹ́ rere mìíràn. Nígbà tó sì jẹ́ pé nǹkan tá à ń rí nípa àwọn mùsùlùmí ní àsìkò yìí náà nìyí, tó ṣe pé orúkọ nìkan ni wọ́n ṣe ń jẹ́ mùsùlùmí. Lẹ́yìn tí wọ́n bá ti ka kálímà wọ́n ti rí wọn ra wọn wípé ohun gbogbo ti tán. Lẹ́yìn náà wọ́n á jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith yòókù òun ni wọ́n ṣe àlàyé eléyìí. Wọ́n ṣe àlàyé àwọn ahadith tí wọ́n sì fi eléyìí náà kún ni. Wọ́n ní nínú Muslim bákan náà òun ni Hazrat Ibn Mas'ud tó ti ní eléyìí náà, eléyìí tí ó lọ báyìí pé man tabi muhaddithin qawman hadithu yablughuhu illa kana li ba'dihim fitna. Ohun tí ó jáde nínú ẹ̀la òun náà ni pé òjíṣẹ́ Ọlọ́run bá wọn ní ènìyàn ní láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ìbámu pẹ̀lú ohun àgbọ́yé làákàyè wọn, nítorí pé àwọn ọ̀rọ̀ kan a máa kó aráyòkù sínú fìtínà. Wọ́n ní nígbà tí a bá rí wípé onígbàgbọ́ òdodo eléyìí ti wà nínú ẹgbàá mìíràn tí yóò sì gùn ní àti ṣàlàyé ní bíbẹ̀ ní ṣókí. Wọ́n ní tọ́ka sí pé báwo ẹ wo bí òjíṣẹ́ náà sàlám bí wọ́n ṣe ní ìtọ́ka sí ọ̀rọ̀ la ilaha illallah nìkan láti la àwọn ọmọ èdè ènìyàn àti ní ìgbàgbọ́ tí ó pegedé láti fún àwọn ènìyàn ní ìwé ẹ̀rí àlùjánnà, tí ó sì jẹ́ wípé wọ́n mú kúrò lọ́dọ̀ àwọn ènìyàn tí ó ṣe wípé wọn ò ní gba ọ̀nà tí ó tọ́. Báyìí náà ni ó fi di wípé wọ́n bẹ nínú àwọn ẹlòmíràn tó ṣe wípé wọ́n kàn ń ṣe wáàsí lásán wípé tí àwọn ènìyàn bá ti ka kálímọ̀ wọn ti ní ìwé ẹ̀rí àlùjánnà nìyẹn. Báyìí ni òjíṣẹ́ náà sàlám ṣe sọ fún wọn wípé ìgbàgbọ́ àti inú ọkàn ni yóò ti wá, kìí ṣe lórí ahọ́n.
ìyẹn nípa àwọn àsìkò ìgbẹ̀yìn òjíṣẹ́ ńlá òun náà ni wọ́n sọ nígbà tí ó ṣe pé àwọn ènìyàn pọ̀. Lẹ́yìn náà wọ́n sọ pé man laqiya Allaha la yushrik bihi shay'a, ẹnikẹ́ni tí ó bá pàdé ọlọ́run ọba pẹ̀lú pé ó kóra ró fún gbogbo ọ̀nà ìbọ́lọ́run ọba wórogún yóò wọ àlùjánnà. Òjíṣẹ́ náà sàlám wọ́n sọ fún Hazrat Muaz ní ẹ̀mẹ́ta, wọ́n pe Hazrat Muaz ní ẹ̀mẹ́ta tí wọ́n sì dákẹ́ kí wọ́n tó sọ nǹkan fún wọn. Nǹkan tí ó ní ìtọ́ka sí òun náà ni wípé wọ́n ń bójútó ipò tí wọ́n wà, ìyẹn nígbà tí wọ́n bá ti ń ṣe mò ń jẹ́ yín òjíṣẹ́, mò ń jẹ́ yín òjíṣẹ́, nígbà náà wọ́n á ní ìdojúkọ sí ọ̀dọ̀ wọn, wọ́n á sì ní ìtẹ́tíbẹ̀lẹ̀ jẹ́. Ṣáṣà wọ́n ṣe àlàyé báyìí pé kí wọ́n lè bá ní ìtẹ́tíbẹ̀lẹ̀ jẹ́ òun náà ni kí ọ̀rọ̀ ọ̀hún kí ó sì lè bá dúró ṣinṣin ní ọkàn wọn. Èyí ni ó fà tí wọ́n ṣe ní láti pè wọ́n ní ẹ̀mẹ́ta. Hazrat Muaz fúnra wọn náà ní ìbámu pẹ̀lú ìpè òjíṣẹ́ náà sàlám wọ́n bójútó tó fi di wípé nígbà tí wọ́n fẹ́ papòdà òun ni wọ́n tó fi ọ̀rọ̀ ọ̀hún síta wípé kó tó di wípé máa papòdà kó má jẹ́ wípé báyà mo fi ọ̀rọ̀ ọ̀hún pamọ́. Nítorí náà nípa ti ọ̀rọ̀ ìmọ̀, àwọn tí ó bá jẹ́ onímọ̀ òun náà ni ó máa ń mọ ní òdiwọ̀n lọ́dọ̀ wọn. Gẹ́gẹ́ bí ó ṣe wà ní àsìkò yìí tó fi jẹ́ pé àwọn mùsùlùmí ń polongo pé àwọn ní ìgbàgbọ́, wọ́n sì ń ka kálímọ̀ tí wọ́n sì ní òye pé àwọn ti bọ́ kúrò nínú ìbọ́lọ́run ọba wórogún nìyẹn, tó ṣe pé ọkàn wọn kún fún ìbọ́lọ́run ọba wórogún, tó ṣe pé gbogbo ìgbìyànjú wọn lórí yòdìyòdì àti ìjèrè ilé ayé ni. Hadith eléyìí tí àlàyé rẹ̀ ń wáyé yìí nípa wípé ẹni tí ó bá ti ka kálímọ̀ iná yóò di èèwọ̀ fún nǹkan tí ó ń fi ojú hàn nínú rẹ̀ òun náà ni wípé ẹ̀san yìí ọlọ́run ọba ni yóò ní láti san ni, kì í sì ṣe ojúṣe ọmọ ẹ̀dẹ́ ènìyàn kankan wípé láti fi fatwa tako ẹnikẹ́ni tí ó bá ti ń ṣe la ilaha illallah. Kò gbọdọ̀ jẹ́ pé ènìyàn yóò pera rẹ̀ ní mùsùlùmí, aráyòkú yóò sọ pé òun ṣe mùsùlùmí. Kéèyàn gbé àwọn fatwa báyìí ó jẹ́ nǹkan tí ó tako alukurani. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí ní àsìkò yìí táwọn náà ń pariwo wípé àwọn ń ṣe àjọ̀dún ọjọ́ ìbí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam, ohun àfojúhàn bẹ̀ òun náà ní wípé ojúṣe àwọn ìṣe àti ìlànà òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam kí ènìyàn tẹ̀lé, kìí ṣe pé kíyàn kàn múra rẹ̀ sí mùsùlùmí lórí orúkọ lásán. Ṣùgbọ́n ẹni tí ó bá ti ń sọ kálímọ̀ ẹ̀yìn ó fi kádàrá rẹ̀ lé ọwọ́ ọlọ́run ọba ni. Èyí ni nǹkan tí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam tí wọ́n ní láti lè fún àwọn àlùmọ̀ wọn ní ayọ̀. Gẹ́gẹ́ bí ènìyàn ṣe ń ṣe àṣàlátù fún òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam, á ní láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba náà wípé kò fi ìlànà òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam délẹ̀ láì lẹ́ni tí yóò jogún rẹ̀, bí ó ṣe pé ní ìbámu pẹ̀lú àsọtẹ́lẹ̀ wọn òun náà ni ó gbé mẹ̀sáyà lérí dìde láti lè ṣe ìràpadà fún ìgbàgbọ́. Ẹni tí ó ṣe pé ní ìbámu pẹ̀lú kálímà àti àwọn òfin ṣẹ̀ríà àwọn náà ni wọ́n fún wa ní ìlànà òdodo, eléyìí tí yóò fi jẹ́ pé ní òdodo iná yóò di haram fún wa, tí ọlọ́run ọba yóò sì tàtàrà kí a sì ń ṣe ní àdúrà kí ọlọ́run ọba kí ó fún àwọn tí wọ́n jẹ́ alátakò Masih Maud náà ní làákàyè kí wọ́n gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ yìí, kí ó sì fún àwa náà ní àǹfààní láti mọ òdodo ẹ̀kọ́ Islam, kí a gbọ́ àgbọ́yé kálímà àti ìlànà Islam, kí ó sì jẹ́ kí a ṣiṣẹ́ ní ìbámu pẹ̀lú wọn. Hazrat Muaz bin Jabal wọ́n sọ àlàyé pé a kópa pẹ̀lú òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nínú ogun Tabuk. A máa ń pa ìrun papọ̀ ni, a máa ń pa ìrun Zuhr àti Ashr papọ̀, àti lẹ́yìn náà Maghrib àti Isha. Ní ọjọ́ kan òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam pẹ́ láti kírun tí wọ́n sì wá tí wọ́n sì kírun Zuhr àti Ashr. Lẹ́yìn náà wọ́n tún jáde wá, wọ́n wá kí ìrun Maghrib àti Isha papọ̀. Lẹ́yìn náà òjíṣẹ́ náà sàlám dáhùn wípé ní ọ̀la pẹ̀lú ojú ọlọ́run bá ẹ̀ dé ibi ìṣẹ̀lẹ̀ ru Tabuk. Èyí ni wípé àsìkò tí ó yẹ kí ó máa ń bẹ láàrin ìrun méjèèjì ó ní wọ́n wò, tó fi wá jẹ́ wípé láti ṣe àkópapọ̀ ìrun Zuhr àti Asri ó pẹ́ kí wọ́n tó kí, eléyìí tí ó fi jẹ́ wípé wọ́n ní láti kí báyìí. Wọ́n nígbà tí ẹ bá fi dé ibi ìṣẹ̀lẹ̀ ru ọ̀hún, wọ́n ní insha Allah ní ọ̀la ẹ ò dé ibi ìṣẹ̀lẹ̀ ru Tabuk títí tí ọ̀sán ò bá sì ti yọ ẹ ò ní débẹ̀. Èyí ni pé wọ́n ṣe òdiwọ̀n ìrìn àjò tó kù níwájú. Nítorí náà nígbà tí ẹ bá débẹ̀ ẹnikẹ́ni nínú yóò gbọ́dọ̀ fi omi náà kẹnu títí tí màá ṣe dé ọ̀dọ̀ yín. Ẹni tó gbẹ̀gbà sọ wípé a débẹ̀, ṣùgbọ́n àwọn ènìyàn méjì ti ṣáájú wa débẹ̀ tí wọ́n sì bá omi ọ̀hún
tí ó ń kán tí ó ń jáde tó ẹlẹ́gbà ọ̀hún sọ pé òjíṣẹ́ náà sàṣàlà ń béèrè pé lọ́wọ́ àwọn méjèèjì pé ǹjẹ́ ẹ ti tọ́ omi yìí wò bí àwọn méjèèjì dáhùn pé bẹ́ẹ̀ ni a ti mu níbẹ̀. lẹ́yìn náà òjíṣẹ́ náà sàṣàlà ń sọ kìlọ̀ fún àwọn méjèèjì pé kí ni nǹkan tí ó fà á tí ẹ ṣe mu nínú omi yìí, nǹkan tí Ọlọ́run bá sì fẹ́ wọ́n sọ fún kí ló ti ẹ ò mu. báyìí ni òjíṣẹ́ náà sàṣàlà ń ṣe gbé ọwọ́ wọn síbi omi ọ̀hún tí ó ń jáde tí tó fi di pé garawa tí wọ́n gbé síbẹ̀ ó kún. lẹ́yìn náà òjíṣẹ́ náà sàṣàlà wọ́n fọ ọwọ́ wọn méjèèjì, wọ́n fọ ojú wọn tí wọ́n sì mú omi ọ̀hún wọ́n sì dá padà sí inú ìṣẹ̀lẹ̀ ìrú ọ̀hún. ìyẹn ni pé ibi tí omi ti ṣẹ̀ jáde òun náà ni wọ́n ti fọ ọwọ́ àti ojú wọn tí wọ́n sì dá padà sínú rẹ̀ tí ó sì di pé omi ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní tú jáde. nígbà tí wọ́n fọ ojú wọn tán tí wọ́n sì dá omi ọ̀hún sí ojú ìṣẹ̀lẹ̀ ìrú ọ̀hún, ó bẹ̀rẹ̀ sí ní tú jáde pẹ̀lú ìkanra eléyìí tó fi di wípé àwọn ènìyàn rí omi tí ó pọ̀ tí ó sì tó wọn. lẹ́yìn náà òjíṣẹ́ látàrún sọ wípé ilẹ̀ Muaz tí ó bá ní ẹ̀mí gígùn wà á rí i pé ibi báyìí yóò kún ẹni nínú ẹgbàá yìí. wọ́n ní iṣẹ́ ìyanu yìí ó wáyé nígbà tí òjíṣẹ́ náà sàlám tí wọ́n dé ilẹ̀ Tabuk. eléyìí wà nínú ìtàn Ibn Hisham bákan náà nígbà tí wọ́n ń darí ní ilẹ̀ Mushakak ni ó wà. Hazrat Imam Malik náà ní ìtọ́ka sí ìṣẹ̀lẹ̀ yìí nínú Muwatta. Muhammad bin Abdulbaqi Zurqani àwọn náà wọ́n ṣe àlàyé eléyìí ní ọ̀nà báyìí pé Abu Walid Baji wọ́n ṣe àlàyé báyìí pé ìmọ̀ àti ọ̀run wá òun náà ní nǹkan tí ó ṣẹlẹ̀ yìí tí ó sì jẹ́ pé ìní ìtọ́ka sí fún Hazrat Muaz yìí nǹkan tí ó fà tí Hazrat Muaz ṣe sọ bẹ́ẹ̀ òun náà ní pé wọn yóò ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ Syria tó yẹ jẹ́ pé ibẹ̀ ni wọ́n papòdà sí. eléyìí ni wọ́n ti mọ̀ yìí pé wọn yóò rí ilẹ̀ ọ̀hún tí wọn yóò sì rí pé ibẹ̀ yóò ti kún fún igi eléyìí tí yóò wù níbẹ̀. Alama Ibn Abdulbar wọ́n sọ pé Ibn Wasa wọ́n wí pé mo rí gbogbo agbègbè ibi ìṣẹ̀lẹ̀rú yìí tí mo sì rí igi àti ewéko tí ó wà níbẹ̀ tí gbogbo ẹ̀ tutù ní bí ìgbà tí ó ṣe pé báyìí ni yóò ṣe wà títí di ọjọ́ ìgbéǹde. nínú Sirat Nabi ẹgbàá wà ní àkọsílẹ̀ níbẹ̀ yìí pé adarí ilẹ̀ Tabuk Sharia ó sọ pé fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn òun ni ó ti di pé omi yìí kò jáde dáadáa tí ó ń ṣe tó báyìí ló fi di pé látara èyí tí ó ṣẹlẹ̀ yìí nígbà wọ́n ní láti ṣe omi ọ̀hún ní ojú ọ̀nà 50 lẹ́yìn ìgbà tí wọ́n sì rí pé omi ọ̀hún gbẹ tí a sì débẹ̀ nísìnyí tí a sì rí pé omi ń jáde níbẹ̀ láì jẹ́ pé wọ́n gbé pipe kankan síbẹ̀ tí omi ọ̀hún sì wà tó jẹ́ pé àwọn ohun kan tí wọ́n gbé síbẹ̀ ó jẹ́ kí omi ọ̀hún kí ó máa jáde dáadáa eléyìí tí ó fi jẹ́ pé èyí ìjọni lójú wípé yàtọ̀ sí ilẹ̀ Medina àti Khaybar a ti rí irú èyí rí tí ó jẹ́ pé ti omi Tabuk ó tún wá jẹ́ eléyìí tí ó dára ju àwọn tibẹ̀ lọ tí ó sì jẹ́ pé ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ilẹ̀ Tabuk ó ń gbòòrò sí tí àwọn ènìyàn sì ń pọ̀ níbẹ̀. a tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ní ìgbà tí ó bá yá. a kì í janaza méjì lẹ́yìn irun àkọ́kọ́ ni mo fi Fazal Khan Saheb tí wọ́n ní àrùn ìtọ̀ ṣúgà eléyìí tí wọ́n sì tún ní typhoid eléyìí tí ó mú wọn tí wọ́n ṣe wà ní ilé ìwòsàn tí wọ́n sì papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Musi ni olóògbé jẹ́ tí yàtọ̀ sí aya wọn wọ́n fi ọmọ wọn kan Fariya àti Rehan ọmọkùnrin sílẹ̀ ṣayé lọ. Wọ́n wà nínú àwọn tí ó ń ṣe ìgbìyànjú púpọ̀ lójú ọ̀nà ẹ̀sìn tí wọ́n á sì máa tọ́jú àwọn tí wọ́n bá ṣiṣẹ́ pẹ̀lú wọn. Wọ́n jẹ́ ẹni tí ó ní àdámọ́ rere àti ìfọkànsìn. Ní ọdún 1980 ó ní wọ́n wọ Jamia. Ọdún 1988 sì ni wọ́n jáde ní Jamia Qadian tí wọ́n sì bọ́ sí ẹnu iṣẹ́. Wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú fún odidi ọdún 22. Ọ̀pọ̀lọpọ̀ ààyè òun náà ni wọ́n ti ní àǹfààní láti fi gba bayat tí wọ́n sì fi jẹ̀mọ́ ìlélẹ̀. aya wọn Shekniya Begum àwọn náà sọ pé ilẹ̀ Rihanna òun ni wọ́n ti kọ́kọ́ ní ojúṣe wọn tí ó jẹ́ pé kìí ṣe ibi tí kò sí Ahmadi kankan ní agbègbè ọ̀hún nígbà náà lọ́hùn. Wọ́n máa lọ káàkiri wọ́n á sì máa ṣe ìpolongo fún àwọn ènìyàn
báyìí ni wọ́n fi bọ́ sí àwọn ìletò kọ̀ọ̀kan tí wọ́n fi ìró tó wọn létí. Níbẹ̀ wọ́n rí ènìyàn kan tí wọ́n sì rí pé ẹranko wà yìí, ìyẹn ẹranko wọn kan tí ó dàbí àgbọ̀nrín, wọ́n ní kò kí ń mú wàrà jáde. Nítorí náà tí ẹ bá lè ṣe àdúrà fún kó mọ́ bẹ̀rẹ̀ sí ní mú wàrà jáde, màá nígbàgbọ́. Wọ́n ní nígbà tí mo wo eléyìí, mo ṣe Suratu Fatiha, mo sì ṣe àdúrà fún. Lẹ́yìn náà wọ́n sì rí pé eléyìí rí bẹ́ẹ̀. Látara bẹ́ẹ̀ wọ́n ní ẹnìkan wá síbẹ̀ tí ó ṣe dé pé ẹnìkan bẹ ní abẹ́ igi tí ó sì ń ṣe àdúrà ní gbogbo òru wípé kí Ọlọ́run bá kí ó mú òdodo Masih Maud dé ilẹ̀ yìí. Wọ́n ní àárọ̀ ọjọ́ kejì ni mo rí tí ẹnìkan tí ó ń wá pẹ̀lú mi tí ó sì ń gbé wàrà bọ̀. Wọ́n ní wọ́n dé ọ̀dọ̀ mi, wọ́n ní ẹ̀rẹ̀ àfà àti rí i pé ẹranko wà yìí, ìyẹn ẹranko àgbọ̀nrín tí wọ́n ń sìn ní ọ̀dọ̀ wọn, ó ti mú wàrà wá. Eléyìí tí ó sì di pé àwọn náà ti ṣetán láti nígbàgbọ́ pẹ̀lú àwọn ẹbí àwọn. Ọmọ wọn sọ wípé wọ́n jẹ́ bàbá tí ó ní ìfẹ́ ọmọ lọ́pọ̀lọpọ̀ tí wọ́n sì máa ṣe ìtọ́jú ará yòókù. Ọlọ́run bá fún wọn ní àǹfààní láti lo ìgbésí ayé wọn lójú ọ̀nà ìjọsìn fún ìṣojúṣe sí ọjọ́ ọ̀nà Ọlọ́run Ọba. Wọ́n á sì máa ní kíkí mọ́ fún wa láti bójútó ìlànà ẹ̀sìn èyí tí kàlífà bá fún wa. Wọ́n ní kíkí mọ́ fún wa wípé wọ́n bójútó ìrun wọn káàkiri gbogbo ìgbésí ayé wọn, tí wọ́n sì ní kíkí mọ́ eléyìí náà fún wa. Wọ́n ní bó tilẹ̀ wù kí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn missionary tí wọ́n kọ́ nípa wọn kọ́ náà ni wípé wọ́n jẹ́ ẹni tí ó ní ìwà rere, tí àwọn ò sì kí ń rí wọn gẹ́gẹ́ bí ẹni tí ó máa ń bínú. Ẹlòmíràn tí ó táṣe jànúsà tirẹ̀ ó náà ní ti Moshoko Saib. Àwọn náà papòdà ní ilé ìwòsàn, inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn náà jẹ́ Musi, àwọn náà wọ́n wà nínú àwọn wọ́n jẹ́ ará Malaysia tí Abdullah Moshoko Saib. Ilẹ̀ Philippines ni a bí wọn sí. Lẹ́yìn ìgbà tí wọ́n parí yunifásitì, wọ́n bójútó Muslim organization níbẹ̀, eléyìí tí wọ́n ṣe láti lè bá fi ojú ọ̀nà Islam láti máa lọ ní ìlọsíwájú ní ilẹ̀ Philippines. Wọ́n lọ sí ilẹ̀ Malaysia tí Ọlọ́run bá sì fún wọn ní ìfọ̀kànbalẹ̀ níbẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà òun ni wọ́n ti pàdé Hazrat Masih Maud, Hazrat Khalifatul Masih Sani àti Hazrat Khalifatul Masih Salis lójú àlá. Ní agbègbè ibi tí wọ́n ń gbé kò sí missionary kankan níbẹ̀ tẹ́lẹ̀ rí, eléyìí tí ó sì jẹ́ wípé àwọn ní ìwúrí láti ṣe ìpolongo ẹ̀sìn, eléyìí tó mú wọn bẹ̀rẹ̀ sí ní máa ka ìwé jàmá. Nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe eléyìí fúnra wọn náà ni wọ́n ń ṣe ìpolongo fún àwọn ènìyàn káàkiri, eléyìí tí ó mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dá ènìyàn wọ inú ìjọ mùsùlùmí Ahmadiyya, ó mú wọn wọ inú Islam. Látara bẹ́ẹ̀ òun náà láti fi rí nínú wọn àwọn ènìyàn tí wọ́n fi ara wọn jìn, àwọn fúnra wọn náà fi ara wọn jìn, tí a sì fi wọ́n fún wọn ní iṣẹ́ sí ilẹ̀ Philippines. Wọ́n jẹ́ ẹni rere tí ó sì ní ìwúrí láti kọ́ ẹ̀kọ́ ìmọ̀, tí wọ́n sì ní ìpayà Ọlọ́run Ọba. Látàrí ìpayà Ọlọ́run Ọba náà ni ó fà tí wọ́n ṣe ní láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú, tí wọ́n sì máa ṣe àlàyé àti àríyànjiyàn pẹ̀lú àwọn Kìrìsìtẹ́nì. Wọn ò lè sọ Hebrew, wọn ò lè sọ Urdu, ṣùgbọ́n wọ́n ṣe ìgbìyànjú láti kọ́. Wọn a máa tọ́jú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀. Wọ́n sì jẹ́ ẹni tí ó ní ìkóraró lọ́pọ̀lọpọ̀, tí wọ́n sì rí pé àwọn ènìyàn náà lápapọ̀ gbọ́dọ̀ ní ìkóraró. Èyí sì ni nǹkan tí ó wà nínú àdámọ́ wọn fún àwọn ọdún díẹ̀, nítorí pé wọn ò ní lè ṣe ìrìn àjò. Wọ́n rí i pé èyí jẹ́ ohun ìrùnira fún àwọn. Ẹni tí ó kàn òun náà ni ẹni tí ó jẹ́ missionary láti Qadian. Àwọn náà ti papòdà. Inna lillahi wa inna ilayhi raji'un. Àgbọn ni wọ́n kọ́ wọ inú jàmá kó tó di pé gbogbo ẹbí wọn wọlé. Nígbà tí wọ́n wọ inú jàmá, olóògbé wọ Jamia Ahmadiyya fún ọdún 3, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lọ sí oríṣiríṣi àyè láti máa ṣe ìpolongo ẹ̀sìn. Wọ́n jẹ́ ẹni tí ó ní ìtẹríba, tí ó sì ní àbójútó iṣẹ́ rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní ìwúrí láti máa ṣe ìpolongo ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀. Látàrí wọn, ẹbí 3 tí wọ́n jẹ́ Kìrìsìtẹ́nì àti ẹbí 3 tí wọ́n jẹ́ Mùsùlùmí ní àǹfààní láti wọ inú ìjọ Mùsùlùmí Ahmadiyya, tí Ọlọ́run sì ṣe wọ́n ní ẹni tí ó ń tẹ̀síwájú lójú ọ̀nà Ọlọ́run Ọba. Wọ́n fi aya àti ọmọ sílẹ̀ lọ, tí ọmọ wọn kan náà sì ti parí Jamia Ahmadiyya, tí ó sì ti wà lẹ́nu iṣẹ́. Kí Ọlọ́run Ọba kí ó ṣe àgbéga àti àforíjìn fún gbogbo àwọn olóògbé, kí ó sì jẹ́ kí àwọn ọmọ wọn kí wọ́n lè tẹ̀síwájú nínú iṣẹ́ rere wọn.
àwọn nǹkan tí ó sì jẹ́ wọn àfojúsùn àti ìwúrí wọn kí Ọlọ́run bá kí ó jẹ́ kí wọ́n rí àmúṣe kí wọ́n tẹ̀lé ìlànà khilafa bí ó ti tọ́ àti bó ti yẹ ó ń bẹ nínú wọn tí wọ́n jẹ́ wákùú zindagi náà kí Ọlọ́run bá kí ó ṣe àforíjìn fún wọn gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́yìn ìgbà tí a bá kí ìrun tán tí a bá kí ìrun jímọ̀ tán màá kí jànáza wọn inshallah. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر. ما كان